Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé níbi gbogbo tẹ́ ẹ ti náǹfààní àti máa wò mí. Bí mo ṣe máa ń ṣe ládùúrà wípé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Àjíǹde ara mọ jẹ́ fún gbogbo wa. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọláwálé ọmọ Ewéjẹ. Gẹ́gẹ́ bí ìṣe mi, kí ni mo tún wá ní àkókò yìí? Òun ni àwẹ̀ ègúnwèpè, àwẹ̀nù tó wẹ ọwọ́ kọ́wọ́ kúrò lára. Mo ti mú iṣẹ́ yìí wá sínú ìkànnì yìí tẹ́lẹ̀ bí ọdún méjì sẹ́yìn. Ṣùgbọ́n nígbà tí ìpè ń pọ̀, tí àwọn èèyàn ń béèrè pé kí ni nǹkan tí àwọn lè lò, tí àwọn lè fi ní ìwé ìgbélùú gẹ́gẹ́ bí àwọn tó wà ní Amẹ́ríkà, London, tó ṣà wà níbi tí ìwé ìgbélùú ti ń jẹ wọ́n níyà nítorí ìpè ń pọ̀, ìpè ń pọ̀. Ó sì ń jẹ́ kó yé wọn wípé tí iná ò bá tán lórí, ẹ̀jẹ̀ kì í tán léèkán. Ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé eré tán sá kó tó di wípé wọ́n rí ọ̀nà àbáyọ lọ sí ìlú tán wà. Ọ̀pọ̀ ló jẹ́ wípé orí òkè dórí òkè, ilé aládùúrà délé aládùúrà, àti ilé pásítọ̀ àti ilé àáfàá gbàmíyẹ̀míwò ná kárí kó tó di wípé wọ́n rí ọ̀nà àbáyọ tán fi lọ òkè òkun. Ṣùgbọ́n wọ́n nígbàgbọ́ wípé ìgbà táwọn ti dọ́hùn-ún kò sí nǹkan mọ́. Àwọn ti borí gbogbo ogun. Wọ́n gbàgbé wípé ohun tó ń da ó nídìí àdúrà. Èyí tí ò da náà nídìí àdúrà láti fi tún ṣe. Nítorí pé ẹni tó ti ń dáa fún ó gbọdọ̀ tún tẹra mọ́ ìgbìyànjú kó má baà já wálẹ̀. Mo ṣe máa ń sọ pé àràgbé ni ilé ayé, ilé ayé ò ṣe é dúró wò. Ẹlòmíì wà tó jẹ́ wípé ogun tó jà kó tó di wípé ó rí ọ̀nà àbáyọ lọ sílùú òkèrè, lọ sí orílẹ̀-èdè ìlú míì, tó jẹ́ wípé ogun náà kò tíì padà lẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú àwẹ̀ àdúrà àtorí òkè dórí òkè, ilé babaláwo sí ilé àáfàá, ilé àáfàá sí ilé pásítọ̀, ó jẹ́ kí àwọn ogun náà kán sinmi lásìkò náà. So èyí jẹ́ sí wípé bọ́n ṣe dé òkè òkun, wọ́n ní láṣẹ tún máa tẹ̀síwájú nínú ìgbìyànjú kí wọ́n ba lè tètè rí ṣe. Ẹlòmíì á wá dákẹ́, ogun yìí á tún máa borí wọn. Mo fi ń dá yín lójú wípé pẹ̀lú awègúnwèpè, àwẹ̀nù tí mo fẹ́ fi lẹ̀ yìí, ẹ́ ṣẹ́gun, ẹ́ borí. Tí ọwọ́ bá ti kúrò lára, ẹ̀yin ẹ lọ apply fún visa. Ibi tán ti ń lejú koko mọ́ yín, ẹ̀rín ná máa fi pàdé yín pẹ̀lú àṣẹ Elédùmarè. Ẹ gbìyànjú ẹ̀ wò, kò ná yín lówó, kò sì ń ṣe ohun tí ẹ máa wá tẹ́ ò ní rí èlò ẹ̀. Ìdánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Ẹ gbìyànjú ẹ̀. Ó di dandan kán fún yín ní visa. Tẹ́ ẹ bá ti lò ó, ẹ á lọ apply fún visa. Kí ni àwọn nǹkan tẹ́ ẹ máa lò? Kò sí nǹkan tó le kó pọ̀ rẹpẹtẹ ju ewé onítìkùtì ní kẹ́ ẹ lọ bá mi já. Ẹja kẹ́ ẹ gun, ẹ gun mọ́ ọṣẹ. Tẹ́ ẹ bá rọ́ṣẹ àgànyìn, ọṣẹ dúdú, ẹ gun mọ́. Tẹ́ ẹ bá rọ́ṣẹ àgànyìn déédé, ọṣẹ dúdú déédé, ẹ gun mọ́, ẹ gun dáadáa. Ẹ gún ewé yìí kó kúnná, ẹ wá gun mọ́ ọṣẹ dúdú. Lẹ́yìn náà,
oyin ìgàn tó jẹ́ original dáadáa, oyin ìgàn tó jẹ́ original, ẹ wá bù sí i, kẹ́ ẹ fi dẹ̀ ẹ́, ẹ rò ó pọ̀ mọ́ dáadáa, ẹ fi po ọṣẹ yìí kó rọ̀, ẹ wá fa sínú òkè kan. Àkíyèsí rèé o, tẹ́ ẹ bá ti fi oyin sí i, kò ṣeé gbé wọnú ilé mọ́ o, ìta lẹ ti pò ó, ìta lẹ ti gún, lẹ ti ṣe gbogbo ẹ̀, kò ṣeé gbé wọnú ilé mọ́. Tẹ́ ẹ bá gbé wọlé, gbogbo nǹkan tí ń bẹ nínú ilé yín ni ó bàjẹ́, gbogbo iṣẹ́ tó ń bẹ nínú ilé yín ni ó bàjẹ́, bẹ́ẹ̀ bá ní iṣẹ́ agbára kan nínú ilé yóò bàjẹ́, gbogbo nǹkan tí ń bẹ nínú ilé, bẹ́ẹ̀ ní àfọ̀ṣẹ, bẹ́ẹ̀ ní ìyọ́nú, bẹ́ẹ̀ ní àwúre, gbogbo nǹkan tó ń bẹ nínú ilé, ọṣẹ yìí yóò bàjẹ́. Ìta lẹ ó ti máa fi wẹ̀ lálẹ́ láwọ̀lé sùn. Ẹ fi epo pupa para, ẹ wá bu ọṣẹ yìí kẹ́ ẹ fi wẹ̀. Ẹ fi epo pupa para, ẹ fi ọṣẹ yìí wẹ̀. Tẹ́ ẹ bá ti wọlé, ó tún dọ̀la. Mo sọ fún yín, ẹ má gbé wọlé. Ó lágbára, ó kéré lójú yín o, ṣùgbọ́n ó lágbára púpọ̀. Gbogbo ọwọ́ ìdáǹdè ìdènà tí ń bẹ lára yín, gbogbo ẹ̀ ni yóò mú kúrò, àwọn èèyàn á yọ́nú sí yín. Ẹ wá lọ apply fún visa, tẹ̀rín tọ̀yàyà wọ́n máa fi pàdé yín. Kò jù bẹ́ẹ̀ lọ títí dìgbà míì tá ó tún pàdé, èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ọláwálé ọmọ Ewéjẹ́. Ẹ mọ́ gbàgbé o, bí mo ṣe máa ń sọ, ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe, kẹ́ ẹ follow mi. Pàápàá jùlọ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin kọ́ máa ṣe alábàápàdé fídíò mi, ẹ subscribe, kẹ́ ẹ follow mi, nítorí àǹfààní ń bẹ níbẹ̀ tó pọ̀ rẹpẹtẹ. Títí dìgbà míì tá ó tún pàdé, ire o.